ọmọ orílẹ̀-èdè yìí méjì ń lọ rẹ́wọ̀n 100 ọdún he nílẹ̀ Amẹ́ríkà látàrí ẹ̀sùn pé wọ́n lu jìbìtì owó tí iye rẹ̀ tó $100 mílíọ̀nù. Ó mà ṣe o. Ẹni 30 ọdún kan ó di bíbẹ́ lórí tí wọ́n sì gbé orí ọ̀hún lọ lọ́gán tí wọ́n bẹ́ tán. Ẹ lọ gbẹ̀mí lẹ́nu àwọn méjèèjì kẹ́ ẹ so wọ́n rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Èèyàn méjì ló dèrò ọ̀run nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù kan tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Ọwọ́ páńpẹ́ òfin bá afurasí 23. Ẹni agbójú okùn lé kò jẹ́ ní àgbà o. Ọwọ́ bá ìǹsìpẹ̀tọ̀ ọlọ́pàá fún ẹ̀sùn olè jíjà. Ìkànnì Target Radio TV, ẹ bá wa pín, ẹ bá wa ṣíà rẹ̀, ẹ bá wa bó kó lọ fà. Bẹ́ẹ̀ sì ni ẹ bá wa tàn káàkiri àgbáńlá ayé. Olúwo Ẹgbẹ́dá ńlẹ̀ Ìbàdàn la fi ìkàlẹ̀ sí. Ó yá ẹja kọjá lọ sódì kejì lọ́hùn-ún ká lọ gbọ́ belenja nínú àwọn ìròyìn náà. Ẹ kú kalẹ̀. Àkàndé Panemu àti Àbáyọ̀mí Elétu táwọn méjì jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rẹ́wọ̀n 50 ọdún báyìí ẹnìkọ̀ọ̀kan wọn, tí àròpọ̀ méjì sì jẹ́ 100 ọdún, ìyẹn 100 years ni wọ́n ní ká fi máa ṣeré náà o ní ọgbà àtúndá ìwà ibi tí wọ́n ti ń torí àwọn ọmọ aláìtúnṣe nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn-ún fún ẹ̀sùn bí wọ́n ṣe lu jìbìtì owó tí iye rẹ̀ tó $100 mílíọ̀nù. $100 million. Àwọn agbébọn tẹnikẹ́ni ò mọ ẹyẹ tó sùn wọn ni wọ́n ti bẹ́ ọkùnrin kan ẹni 30 ọdún 30 years torúkọ rẹ̀ ń jẹ́ Elisha Saku tó wà níjọba ìbílẹ̀ Mago ní ìpínlẹ̀ Plateau. Níṣe ni àwọn agbébọn ọ̀hún wọ́n bá bẹ́ orí ẹ̀ fẹ́ù tí wọ́n sì gbé orí ọ̀hún sá lọ tefetefe bí wọ́n sì fi akẹ́tẹ̀ bá tẹnikẹ́ni ò mọ ibi tí wọ́n sá lọ. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Bayelsa ló ní kí wọ́n lọ so àwọn méjì kan rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn fẹ̀sùn bí wọ́n ti ṣe jí arábìnrin Grace Omi-Etimi tí wọ́n jí gbé lọ. Arábìnrin ọ̀hún ló jẹ́ ìyá ọ̀gá àgbà lẹ́ka ìṣètò ìlera ìyẹn ní dókítà James Omitimehin. Ìbúgbàmù tó wáyé nílé epo kan níjọba ìbílẹ̀ Boko ní ìpínlẹ̀ Plateau ló ti gbẹ̀mí lẹ́nu àwọn ajórin méjì tí wọ́n jẹ́ jórinjórin ìyẹn ní wẹ́dà, nígbà tí àwọn 3 mìíràn sì farapa kọjá sísọ. Ta gan la fẹ́ gbójúlé báyìí, ta la lè fẹ̀yìntì? Ṣebí Yorùbá bọ̀ wọ́n ní ẹni agbójú okùn lé kò jẹ́ ní àgbà ni. Ìǹsìpẹ̀tọ̀ ọlọ́pàá kan ìyẹn ní Jido Ahmed pẹ̀lú abẹ́sìnkáwọ́ rẹ̀ ni wọ́n já ẹnìkan tó ń ta epo nílé epo ìyẹn ní petrol attendants ni wọ́n já lólè ìyẹn ní Jibri Inuwa tí wọ́n sì já lólè pẹ̀lú bó jẹ́ pé níṣe ni gbogbo owó tí ó wà lọ́wọ́ rẹ̀ àtọwọ́ mìíràn tó jẹ́ pé ó pa ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Niger níjọba ìbílẹ̀ Kotangra. Eléyìí ló ti wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti fi páńpẹ́ òfin ṣéènì òfin kọ́kọ́rọ́ òfin yúnì ó ti fi mú afurasí 323 fẹ̀sùn ẹgbẹ́ òkùnkùn ṣíṣe àti níní nǹkan ìjà olóró lákàtà ẹni lọ́nà àìtọ́.